Ile-Ife tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ ọmọ nǹkan kan pa ẹ̀ bóyá ló dé Ile-Ife rí àwọn tán gbéṣẹ́ fún ọ àwa mọ bó ṣe jẹ́ o iṣẹ́ owó ló ń ṣe nobody will blame you láti ṣe ṣùgbọ́n ológùdù tẹ fẹ́ fà wálẹ̀ tẹ wá fẹ́ ti bí ológùdù fa Ọọ̀ni ti Ile-Ife wálẹ̀ àwa ò ní gbà fún yín ikú tí ó pàjá ní fún yín mú ẹkùn tí wọ́n ní kọ́ lọ rí mú wá láàyè kó wá fi borí ọ̀fọ̀n yín nìkan o tún dárúkọ wọn o tún gbé píkṣọ wọn sẹ́yìn my lovely sister ẹ̀wọ̀n ó fẹ́ parí ayé ẹ̀ sẹ́wọ̀n tí ọba méjì ní bẹ́ẹ̀ Ile-Ife Ọọ̀ni inú àti Ọọ̀ni òde Ọọ̀ni òde lọ́ba lúfẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti rọ́ba lúfẹ̀ ó ti rọ́ Ọọ̀ni Ile-Ife tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ ọmọ nǹkan kan pa ẹ̀ bóyá ló dé Ile-Ife rí àwọn tán gbéṣẹ́ fún ọ àwa mọ bó ṣe jẹ́ o iṣẹ́ owó ló ń ṣe nobody will blame you láti ṣe ẹnìkan tẹ bá lè fẹ́ gba Yorùbá nation ẹ lọ́ọ́ gbà ń bá alẹ́ lérí gbẹ́ lẹ́gbàá ṣe ti wá gbà á gbogbo tẹ́ ẹ sọ sọ̀rọ̀ nígbà náà gbogbo ẹ̀ là ń sọ fún pé kíní ìpọ̀jù kíní ìpọ̀jù kíní ìpọ̀jù kò sí nǹkan táwọn ọba aládé fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ́tù ọmọdé làwó. ọ̀rọ̀ dojú ẹ̀ báyìí Lady K ti fa Awikoko lẹ́pọ̀n bẹ́ẹ̀ ni Lady K ti tọ́ wèrè lọ́yàn nípa bí ó ṣe ń sọ̀rọ̀ sí Ọọ̀ni ti Ile-Ife pẹ̀lú ológùdù ní báyìí o Awikoko ti wá jáde gbayagbaya wípé níṣe ni Lady K ń fẹ̀wọ̀n ṣeré ó ní ó gbé àwòrán Ọọ̀ni ti Ile-Ife àti ológùdù sí ojú ìwòran rẹ̀ bẹ́ẹ̀ ló sì ń fẹnu àbùkù kàn wọ́n ó ní nípa bẹ́ẹ̀ bí ìgbà tí èèyàn bá ń fẹ̀wọ̀n ṣeré ni o ọwọ́ ní àṣírí ti tú báyìí wípé níṣe ni Lady K ń ṣiṣẹ́ owó rẹ̀ ọmọ àjáde tán sí Lady K ni ó lóun sì mọ àwọn tán bẹ́ẹ̀ lọ́wẹ̀ tán ni kán máa kọrin bú Ọọ̀ni ti Ile-Ife àti ológùdù ó wá sọ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ nínú èyí t'Awikoko wí nínú ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ò bá gbàgbé láwọn ọjọ́ mélòó kan sẹ́yìn wá ó náà ni Lady K jáde gbayagbaya fún Ọọ̀ni ti Ile-Ife àti ológùdù tó sọ wípé wọ́n ń ṣe agbódegbà fún ilẹ̀ títà tí wọ́n sì ń pa àwọn ènìyàn lórí oko ẹ̀sùn apànìyàn àtàgbésùnmọ̀mí òun náà ló fi kan Ọọ̀ni ti Ile-Ife òun ló wá jẹ́ kí Awikoko jáde gbayagbaya tán Awikoko sì sọ pé àwọn ọjọ́ náà kìíní ọ̀hún tán bí owó ni ọba lòun ò ní gbà láàbọ̀ ó lòun ò náà ò sí ní fún un lódìdí àwọn ọjọ́ fàkìní ọ̀hún tí ó tura wọn ni tó bó bá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá àbí ẹjọ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ abẹ̀yìn ni o ẹ bá wa tẹ̀ síbẹ̀ ká jẹ́ ọ̀rẹ́ yín kẹ́yìn náà sì jẹ́ ọ̀rẹ́ wa ẹ wá mú gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ wo gudigbe ọ̀rọ̀ jábọ́ lẹ́nìí Awikoko láwọn ẹ̀rí tó pọ̀ ó sì sọ̀rọ̀ tó pọ̀ sí Lady K lórí n tó ń fà lórí Ọọ̀ni ti Ile-Ife àti ológùdù ẹ jẹ́ share ètò ọ̀hún ẹ jẹ́ àpè kálẹ̀ ẹ jẹ́ kọ́mẹ̀ntì lórí ẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ tá a fi hàn wá níkànnì ní Yorùbá Parapọ̀ TV ẹ jẹ́ á máa bẹ́ ètò ọ̀hún bọ̀. gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí kí n tó bínú ẹ mọ̀ pé máa ń nídìí kí n tó jà ẹ mọ̀ pé mi ò kí ń dédé jà èmi àti Lady K ọjọ́ gbé pẹ́rẹ́gì kaná lóòótọ́ ńlá àwọn èèyàn kan rò wípé ká ní Lady K ń bẹ Nàìjíríà ni bá fòfin gbé kò síbi téèyàn wà lábẹ́ ọ̀run tí wọn ò ti lè fòfin gbé o bẹ́ẹ̀ ni because ọ̀pọ̀lọpọ̀ accusation ló wà tí ẹ̀rí ẹ̀ ń bẹ lọ́wọ́ mi látọ̀dọ̀ Lady K gbogbo ẹ̀ ni mo máa tú ni mo máa ṣe láwẹ́láwẹ́ tó bá wá ní lọ́kàn wípé o ò lè padà wálé mọ́ tó fẹ́ kú tó fẹ́ rà síbi tó wà sọ̀rọ̀ tí ẹ̀ sàn àbí gbẹ̀yìn Olódùmarè àbí ayé ni rọ́ máa wo ni ọ̀run ògbè kí awolo náà èésù ni wà àwòrán mẹ́tẹ̀ẹ̀ta àwọn ló dín fáfá sílẹ̀ tí sọba àlú àbọ̀ wá bá lọ́jọ́ tí wọ́n lọ lóòdì kejì rẹ̀ sáwó ọkọ̀ orúkọ ọkọ̀ darí wálé àdárúkọ àdádẹ́yìn bọ̀ orí àti bímbó lẹ́ ń lọ o àti pé ọjọ́ wo lẹ́ dẹ̀yìn láwọn ò ní sáláìmọ́ dẹ̀yìn ìgbà táwọn dẹ̀yìn nìkan làwọn ò lè sọ ṣùgbọ́n bí àwọn bá padà díẹ̀ sàn ni torí èèyàn ò ní lọ́gí kọ́ mọ́ padà wá wù my lovely sister Lady K ìfẹ́ olúwa dẹ́ẹ́dẹ́ mìíràn àwọn èèyàn lọ sọ bẹ́ẹ̀ tó pa lówe you can become something láì tasọ àgbàmọ́lẹ̀ like I said ikú tí ó pajá ní fàárẹ̀ mú o Ile-Ife tó fèsì ọ̀fọ̀n nìkan now ọ̀rọ̀ Yorùbá nation ti lọ èyí náà fẹ́ rúpọ̀ márùn-ún wa ó dáa bẹ́ẹ̀ àjọjẹ́ òdùn bẹ́ẹ̀ nìkan ò bá ní inú òsì gbàlà yọ̀ ọgbà torí wípé ojú ọ̀run tẹ yẹ́fò láì fapá kanra wọn Lady K ẹni tó ru omi tàbí ru epo nìkan kọ́ ni wọ́n máa ń sọ fún pé díẹ̀díẹ̀ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ tó ọ lọ́wọ́ pàápàá lórí ọ̀rọ̀ Ile-Ife ńlódé bàbá fẹ́ rẹ́ni jẹ ní ká wì èwo ni ti pọ́ bá ń pè ọ lọ́yọ̀ọ́ bàbá sì buni ní ká buni bá fi ni hàn yàn ní ká fi ni hàn yàn bọ́ bá ti ń di ńlẹ́ o
ará Ìbàdàn tí ń kọjá lójúde Ògúnmọ́lá ó nítumọ̀ ẹni à ń bá wí mọ̀ lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀nà tí ń gbà jáde kò jọ ẹnu ọmọlúàbí ìpèdè tí ń jáde kò jọ ìpèdè ọmọ Yorùbá gidi ọmọ Yorùbá tàtà ọmọ káàrọ̀ òjìrè bí dáadáa ìdí ni wípé àdàbà ń pò gèdè bí ẹni pé yẹlé ọ̀gbọ́ mọ̀yàn yá ọmọ mi mọ̀yàn yá lédìké mọ̀yàn bàbá nbí omi sùn kí omi bì èmi ló èkó níbi ọba ń fi káàsẹsẹ rìn mọ̀yàn yá òwe mọ̀yàn bàbá lédìké mọ̀yàn bàbá nbí ọba wà lókè òkun tómi sọ̀kò sílé o mọ́ gbàgbé pẹ́ni tí ń rẹ́dẹ́ sí bẹ̀ẹ́dẹ́ jẹ́ ẹnì ríbi padà sí o mọ̀yàn bàbá òwe. àwa wíṣálá ìwé oní ọ̀tọ́rọ̀ oyè ọ̀wọ́yè wọ́n máa ń ṣiṣẹ́ lẹ̀ fóyè ní wọ́n máa ń ṣiṣẹ́ fóyè ní bí wọ́n bá tiẹ̀ wá fìyàn joyè ọkàn jẹ́ páwọn oyè kan náà ti di tọ́rọ́ fọ́nkálé ojúlùmọ̀ la fi ń ṣe ẹ bá ń pín prógráàmù yìí kọ́ dọ́dọ̀ lédìké dáadáa ọjọ́ pẹ́ tá a ti ta síra wa ọjọ́ pẹ́ tí mo ti fẹnu kàn ọjọ́ pẹ́ tó ti fẹnu kàn mí lóòótọ́ àmọ́ ṣe bí ẹni pa amọ́ra ń gbà mí àsìmọ́ ṣe bí àjèjì síra wa ń gbà mí ní tí mo fẹ́ sọ mo lórí ọ̀fẹ́ àti pèsè kọ̀kọ̀ kí n bí léèrè ṣùgbọ́n yọ́ dàbí ìgbà téèyàn bá gba so lára èèyàn lọ́jà táwa lọ dáàbò oníkọ̀rọ̀ ìdí ni pé gbangba wálé àlójú táyé ló ti sọ ń tọ́ sọ mi ò wá láti wá dìbọ́ǹkì mo wá láti wá educate ẹ̀ mi ò wá láti wá threat mo wá láti wá sòótọ́ ọ̀rọ̀ fún ni pé if care is not taken ẹ̀wọ̀n ni yọ́gbẹ̀yìn ayé ẹ̀ gbogbo eléyìí tó ń ké fatafata bí ẹni tán kátà rẹ̀ ń di àfàìmọ̀kọ́ ọmọ lò yókù ayé ẹlẹ́wọ̀n because bí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣe máa ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní wálé mọ́ rárá ni ìkọ̀ọ̀kan nínú yín ti wálé wọ́n ti mèṣọ́nu bọ́n ṣe ń lenu belebele bí sáwọn àwọn olè lenu belebele ń bí mọ́ torí wọ́n fẹ́ dọ́gbọ́n yọ kí wọ́n ṣe kí wọ́n ráàyè padà síbi tí wọ́n ti wá eléyìí tí ò sì lè padà dọ́gbọ́n parẹ́ máyé lára ibẹ̀ ńkọ́ là ń lọ gbogbo ọmọ káàárọ̀ òjíire bí kí n tó bínú ẹ mọ̀ pé máa ń nídìí kí n tó jà ẹ mọ̀ pé mi ò kí ń dédé jà ìmí àti lédìké ọjọ́ gbé pẹ́rẹ́gì kaná ọ̀rọ̀ àjọ àbí ọ̀rọ̀ pé wọ́n nà ọkọ lélẹ́yìí lóde ọ̀rọ̀ àjọ lura wa ni ṣùgbọ́n kí n tó sọ̀rọ̀ rárá ní tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí mo fẹ́ jẹ́ kẹ́ wò ó ìdí ni pé òun là á mọ́ fàfà ìdíje làbà mi ò sì ní fa ètò eégún rárá ẹ wá bá ń sọ fún lédìké ń pé gbogbo ọ̀rọ̀ tó sọ lẹ́yìn la gbọ́ o gbogbo ètò tó ṣe pátápátá ni mo máa analyse níkọ̀ọ̀kan àwọn ibìkan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó ti da lúrúpọ̀ mọ́ sàpà tó fi ń fi èèyàn kan pé nǹkan mẹ́ta pé èèyàn mẹ́ta ń tó ṣẹlẹ̀ lọ́nà mẹ́ta ó kó papọ̀ sọ́run ẹnìkan èmi ò sì láwéláwé fún un ìdí ni pòrò mọ́dí ẹrẹ̀ ọ̀mà sá ìyá ẹ̀ lọ́mà wòdì but my darling sister ọgbọ́n la fi pẹ́ má yà gbàgbà la fi pè jù pẹ̀lẹ́kùtù la fi roko dí ọ̀pẹ tán bá ràn ní iṣẹ́ irú èèyàn máa fi tọmọ jẹ́ o lè jẹ́sẹ́ tí wọ́n bẹ̀ ọ́ tí wọ́n sanwó ẹ̀ fún ọ láì tẹ bàtẹ́ nìkan kan mọ́lẹ̀ àwa tí wọ́n máa ń rò pọ́n fún lówó gan-an àgbówó orú iṣẹ́ bẹ́ẹ̀ mo fọ́ lọ́rùn òrùn búra tí n bá ṣiṣẹ́ owó ọmọ pé ṣe owó ni mo ti sọ́rí ọ̀rọ̀ tó bá ti jẹ́ mọ́ institution tọ́jú ẹ̀mọ́lẹ̀ káàárọ̀ òjíire bí àkàndá ò ní gbowó orú ẹ̀ bọ̀ tó bá ti jẹ́ mọ́ personality pé èèyàn kan ṣoṣo ní nǹkan ṣẹlẹ̀ sí now lórí eléyìí ó tẹ́ bàtà ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó wá sọ̀rọ̀ ṣàkàṣàkà sọ̀rọ̀ ní Ile-Ife ẹlẹ́ẹ̀kẹta ó wá fẹnu bà Ile-Ife jẹ́ àti wá àtìyá kan oníbẹ̀lẹ́nu bíi tẹ̀yẹ báyìí gbogbo yín láṣì láwẹ́láwẹ́ o ṣùgbọ́n gbogbo ọmọ káàárọ̀ òjìrí káyọ̀ lè mọ tí mo fẹ́ sọ gan ẹ kọ́kọ́ bá àwọn fídíò yìí kọ̀pọ̀ rárá kò tó ṣẹ́jú méjì gan ó yá. ọ̀tá ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn kí Ọlọ́run bá wa ṣe kí ni mo pè kó bá wa fi Òrùkẹ́ Saheed ọmọ bọ̀tá gbogbo wa la rántí ní 2022 tá la fẹ́ ṣe rálì ọwọ́ ní kọ́ máa mú níletò kọ́ máa ṣe díẹ̀ náà ká tó gbé ní lásìta olórí burúkú tó balá Ile-Ife jẹ́rìí máa fún yín lẹ́fídẹ́ǹsì gbogbo ẹ̀ báyìí ẹ bá ń ṣí ètò yìí. Ile-Ife tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ ọmọ nǹkan kan pa ẹ̀ bóyá ló dé Ile-Ife rí
àwọn tán gbéṣẹ́ fún ọ àwa mọ bó ṣe jẹ́ o iṣẹ́ owó ló ń ṣe nobody will blame you láti ṣe. kí ẹ lè mọ̀ wípé gbogbo èyí tẹ̀ pé àwọn bàbá wa ọmọ àlè ni wọ́n o ọmọ kan ní wọn ò wọ́pọ̀ ọmọ àlè tí ò fẹ́ kí ìran Yorùbá dúró tí ò fẹ́ kí ìran Yorùbá bọ́ nínú ìgbèkùn nítorí ìjẹkújẹ oúnjẹ olè tí wọ́n fẹ́ máa jẹ irú ẹ̀ lọ́ba olójú dúdú yìí tó pelẹ̀ ní Ológùdù of Ile-Ife irú ẹ̀ lọ́ba Jimoh Àjàyí àwọn olè tí ò fẹ́ kí ìran Yorùbá bọ́ nínú ìgbèkùn nítorí ìjẹkújẹ oúnjẹ olè tí wọ́n ń jẹ gbogbo èyí tẹ́ bá lọ gbẹ́kẹ̀ láwọn bàbá yìí jù tìyí ti bá a yín mo bá sọ fún yẹmi òwò yẹmi òwá pò ṣùgbọ́n màá sọ òtítọ́ mi ò ní títorí pé mo fẹ́ ṣe yẹsàyẹsà fún kábíyèsí kan kí wá rí òtítọ́ kí n má sọ ẹlẹ́dàá òní ṣe ti tèmi Lady K bẹ́ẹ̀ tí ilẹ̀ Yorùbá gbọ́ bá dúró tá a bá gba Odùduwà nation àbí ẹ má lọ tẹni tí ń jẹ́ Lady K ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ tẹ́ bá kọ ìsìn Yorùbá ẹ má kọ orúkọ Lady K sí kò ká yé kò dáṣọ owó mi kò fọ́njẹ sórí tébù fún mi àwọn tó ti jó orúkọ lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ ilé ayé ló mọ Bíbélì sì jẹ́ kó yé mi wípé ìbáwí ayé ìṣọ̀tá Ọlọ́run ni. gbogbo wa pátápátá la fi tí wa gbọ́ ìjà wa ṣe láwẹ́láwẹ́ ká mú ṣiṣẹ́ ń tẹ̀lé ká mú da lórúkọ wọn sàpà Lady K wọn wí gbólóhùn kan fún ọ lẹ́ẹ̀kan pé ẹni tó bá ru omi tàbí ru epo nìkan kọ́ là sọ fún pé díẹ̀díẹ̀ gbogbo wa ní ẹ̀sọ̀ pẹ̀lẹ́ tó lọ́wọ́ mi làwọn èèyàn máa ń wò gẹ́gẹ́ bí ẹni tó ń bú yàn ṣùgbọ́n ẹ mẹ́nìkan jáde tí mo ti bú nírú èbú báyìí rí lẹ́yìn pé èèyàn ṣe nǹkan báyìí kí n dẹ̀ sọ tó ń tàn ṣe ẹ̀ẹ́dẹ̀ débẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí pé òdodo àtòótọ́ ni mi ò kí ń rárá bú mi yìí sí ìmọ̀ọ́mọ́ lómù whatever tí n bá sọ láyé reality ni bó ṣe rí ni mo ṣe sọ. now ńgbà tó fẹ́ sọ̀rọ̀ oníkọ́lọ́ wọn fọ̀rùn kẹ́ Saheed ọmọ bọ̀tá ọlọ́run ṣeun ọlọ́run wọn fọ̀rùn kẹ́ Saheed ọmọ bọ̀tá ṣùgbọ́n irú yín náà lẹ ti Saheed ọmọ bọ̀tá pa wàhálà Yorùbá nation ló pa Saheed ọmọ bọ̀tá because ọ̀rọ̀ Ile-Ife tó ń sọ yìí o láwọn èèyàn rántí rally 2022 tẹ́lẹ̀ fẹ́ ṣe rally níletò dé letò mo rántí pé rally ìjọ náà ló mú mi gún ọmú Saheed ọmọ bọ̀tá torí Saheed ló léwájú àwọn tó wá kí ló fàjà owí gbólóhùn kan bẹ̀ jẹ́ ń sáré mu mọ́ o ní olórí burúkú tó ba rally yẹn jẹ́ lílé yìí ó rí fáṣọ Ológùdù now àkọ́kọ́ Saheed ọmọ bọ̀tá tó ń sọ nípa rẹ̀ yìí tó jẹ́ pé ìwà àtìṣe yín lọ́ba yí ẹ̀jẹ̀ ẹ mọ nǹkan kan pa nígbà tó kú mọ́ àwọn èèyàn kan ni wọ́n kóra wọn jọ including myself tá a ṣètò bí Saheed ọmọ bọ̀tá ṣe bókú ẹ̀ ṣe kúrò ní Ghana wá sí Nàìjíríà tá a fi wá sin sílé wọn lẹ́kọ̀ọ́ I was there you were nowhere to be found àárí kankan nù yín gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ dúró tì í lójú dẹ́ lẹ́yìn ikú kò sẹ́ni kankan nù yín tó yọjú ẹni àmọ̀rí ìbá àkú ni fine rally tó wá ń sọ yìí Ile-Ife ni mo wá ńgbà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni bọ́dì bá fẹ́ ṣe rally kò sẹ́tọ́ dẹ́nì kankan lọ́wọ́ kọ́ wọ́n ti ṣe rally wọn Ile-Ife dáadáa ìkọjá àyè ni láti wá lọ dúró síwájú pálásì Ọọ̀ni gbogbo wọn wá ó sọ̀mùsọ̀mù bí ẹyẹ ẹ̀gà wọ́n ta tẹ́ǹtì bẹ́ẹ̀ wọ́n níwájú pálásì làwọn wà àwọn ò ní kó ń bẹ̀ àwa wíta láìwí wọ́n láwọn fẹ́ rọ̀ Ọọ̀ni rìṣà bẹ́ẹ̀ èèyàn bá jẹ́ èèyàn pàtàkì gan-an nígbà míì wọ́n yìí rọ̀ Ọọ̀ni ìdí ni pé ọba méjì ní Ile-Ife Ọọ̀ni inú àti Ọọ̀ni òde Ọọ̀ni òde lọ́ba lúfẹ̀ bẹ́ẹ̀ èèyàn bá ti rọ́ba lúfẹ̀ ó ti rọ̀ Ọọ̀ni lọ́pọ̀ gbà èèyàn ò tún wá láǹfààní àti rọ́ba lúfẹ̀ mọ̀ràn ti dáadáa ń jọ́ náà lọ́hùn-ún gbogbo àwọn tí wọ́n láwọn ṣe yẹ rally Yorùbá nation wọ́n ti gbé ebú rẹpẹtẹ wọ́n ti ṣépè rẹpẹtẹ wọ́n ti campaign wọ́n ti sọ pé àwọn ó gba Yorùbá nation kò sẹ́ni tó dí wọn lọ́wọ́ in fact níwájú palace tí wọ́n sùn sí tí wọ́n tẹ́ní sí tí wọ́n gbé tẹ́ǹtì sí ẹnìkankan ò gbún wọn ń bẹ̀ ẹnìkankan ò sọ anything not until tán wá láwọn fẹ́ rọ̀ Ọọ̀ni the question was ṣe kọ lẹ́tà síwájú wọ́n ní rárá o wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ ṣàkàṣàkà ń bẹ̀ yẹn ló mú mi sọ̀rọ̀ sí Saheed ọmọ bọ̀tá kọ́ ló máa fọ̀rún kẹ́ wọ́n kàn ń sọ̀rọ̀ anyhow bí ẹni pé wọ́n ti ní audacity láti rọ̀ Ọọ̀ni Ile-Ife dẹ̀ ti géètì pálásì wọ́n ń sọ̀rọ̀ lóde bí wọn ò ṣe sọ fún Ọọ̀ni tó bọ́ọ̀ ni ò ṣe invite wọn tó Ile-Ife máa ń welcome anybody tó bá wá wọ́n believe pé ọmọ lọ wá sílé bàbá rẹ̀
mo rántí dáadáa ń jọ́ náà lọ́hùn àwọn ìjòyè kan wá kóra wọn jọ láti wá àdírẹ́sì yín láti wá àdírẹ́sì àwọn tó ṣe Yorùbá Nation rally Ológùdù ló wá léwájú Ológùdù ò sọ nǹkan kan tó bá di mo rántí dáadáa ńgbà ni ó sì wá mẹ́mórì mi ní tó Ológùdù sọ ńgbà náà ni wípé bàbá ò sí ńlé bẹ́ẹ̀ bá fẹ́ rí bàbá ẹ padà wá ṣùgbọ́n tẹ́kẹ́ tó padà wá ẹ kọ̀wé síwájú pé a fẹ́ wá rí bàbá o ṣé wọ́n ń ṣe rálì ni wọ́n ní kí wọ́n má ṣe rálì ni ṣé wọ́n ń yí ìlú ká wọ́n ní kí wọ́n má yí ìlú ká ni ṣé wọ́n ń lùlù káàkiri wọ́n ní kí wọ́n má lùlù káàkiri ṣé wọ́n ń ṣèwọ́de wọ́n ní kí wọ́n má ṣèwọ́de ni. mo rántí dáadáa ńgbà náà Ológùdù dẹ̀ sínú àwọn tó lé wọn kúrò ńbẹ̀ nígbà tí wọ́n ń kọjá àyè wọn tí wọ́n fẹ́ mọ páàsì báńdìrì wọ́n fẹ́ mọ kọjá àyè wọn páàsì báńdìrì wọn. ńlọyẹ tí ó kìlọ̀ fún tòbí wá kìlọ̀ fún tòbí làwọn tí ó lé wọn léré ṣẹ̀ṣẹ̀ wá lé wọn léré kúrò níwájú palace ká gbogbo ń tẹ́ kó síbi jìnnìjìnnì káàkiri because bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ bọ́ọ̀ ni sọ̀rọ̀ wọ́n pè ń gbé kẹ́ wá sọ̀rọ̀ ẹ wí tẹnu yín ẹni tó fẹ́ sọ̀rọ̀ bí ṣe yàn lọ ní yàn bọ̀ mi ṣe sọ̀rọ̀ sọ́ọ̀ ní ní sọ sí gbogbo ẹ̀ but still àwọn ìjòyè yẹn fara mọ́ wọ́n fara gbà á wọn fẹ́ kàn sọ pé ọ̀dọ̀ àwọn nìkan kan ti ṣẹlẹ̀ ìwọ wá dé nísìnyí o ní olórí burúkú yìí olórí burúkú tó barálì Ilé-Ifẹ̀ jẹ́ lílé bóun náà ṣe barálì Ilé-Ifẹ̀ jẹ́ Sólógùdù mẹ́gbàá dání ni Sólógùdù náà yàn ni now ọ̀wá ní àwọn ọmọ àlè tí ó fẹ́ kíran Yorùbá bọ́ nínú ìgbèkùn wo ló wà ìgbèkùn wo nìwọ wà táwa ni ó jẹ́ kó bọ́ kò nínú ìgbèkùn sókù papọ̀ mọ́ ìyàwó ni òbí kálukú ló bí kálukú ní ó gbọ́ bùkátà lórí kálukú kì í ṣe ẹnìkan ní ó gbọ́ bùkátà lórí ẹnìkan tẹ́ bá dẹ̀ fẹ́ gba Yorùbá Nation ẹ lọ́ọ́ gbà ń bá alẹ́ lérí gbẹ́lẹ́ gbà ṣe ti wá gbà á gbogbo ń tẹ́ ẹ sọ sọ̀rọ̀ nígbà náà gbogbo ẹ̀ là ń sọ fún pé kíní ìpọ̀jù kò sí nǹkan táwọn ọba aládé fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation táwọn ọba aládé ló fẹ́ gba Yorùbá Nation ní sọ́ọ̀ ní Ilé-Ifẹ̀ ní ó gba Yorùbá Nation fún ni àbọ̀ ní ṣàkóso ṣépínlẹ̀ yìí ò ní gómìnà tiẹ̀ kí láwọn gómìnà yín ṣe ẹ̀wọ̀n gómìnà ni ẹ sọ fún kán gba Yorùbá Nation fún iná tẹ bá dẹ̀ mọ̀nà míì kẹ́ lọ gbà ẹ sáwọn ibi tí Nnamdi Kanu wà ẹ dẹ̀ mọ ibi tí Samuel Ekpa wà. so now ó wá ní wàá mú evidence wá à ń bọ̀ lórí evidence ẹ o ń tó ṣẹlẹ̀ tó fi ń ṣépè fún Ológùdù àwọn tí wọ́n gbéṣẹ́ fún ọ àwọn tó kọjá àyè wọn tí wọ́n gbéṣẹ́ fún ọ gbogbo ẹ máa ṣí láwẹ́ ẹ má bínú gbogbo ẹ ní máa ṣí láwẹ́ fún ọ now ọ̀wá ní tó ń pè rẹ̀ ní Ológùdù of Ile-Ife point of correction kì í ṣe Ológùdù of Ile-Ife ìlú ni wọ́n ń pè lólógùdù ni wọ́n ń pè ní Ògùdù ọba ní Ológùdù ti ìlú Ògùdù so kì í ṣe Ológùdù of Ile-Ife because lọ́kàn ìjòyè Ile-Ife ní Ológùdù àwọn ìlú tó wà lábẹ́ Ile-Ife ni ìlú Ológùdù jọba sí lórí gbogbo ìgbà náà bẹ́ẹ̀ ṣe lẹ̀ ń bú Ọ̀nira yìí wọ́n fẹ́ jẹ́ kẹ́ gba Yorùbá Nation ọ̀wá nítorí ìjẹkújẹ oúnjẹ olè tí wọ́n fẹ́ máa jẹ oúnjẹ olè wo ni wọ́n jẹ délé yín tọ́ka sí oúnjẹ olè tó rò pé àwọn ọba yìí ń jẹ ẹ sáà ń bínú orí ẹ fẹ́ fi fìlà débàdé fìlà ọyẹ́ fòrọ̀kọ̀ tán bí n tó bá wù kálukú yín ni ẹ wí ní tẹ́ ẹ bá rò lọ́kàn ni ẹ rò àti gajù yín ná làbìlàbì tó rí agajọ̀ táwọn ń bínú abínú ẹni abẹ̀ẹ̀kẹ́ bí ọ̀sán àmúkù so ẹ kàn ń bínú ọ nítò láì nídìí now wá ní irú ẹ̀ lọ́ba olójú dúdú yìí can you just imagine how you feel tán bá sọ bẹ́ẹ̀ sí bàbá ẹ̀ bàbá tó bí ọ wọ́n bá nà kàlébù sí pé olójú dúdú yìí bàbá ẹ̀ tàbí olójú funfun bàbá ẹ̀ how will you feel because ẹni tó ń sọ̀rọ̀ fún tó ń bá sọ̀rọ̀ kì í ṣẹgbẹ́ ẹ̀ I have never said that before to anyone. Tó bá dẹ̀ rí ibi tí mo ti sọ, mú jáde. Now, kí wá ni o tún dárúkọ wọn, o tún gbé picture wọn sẹ́yìn, my lovely sister, ẹ̀wọ̀n o fẹ́ parí ayé ẹ̀ sẹ́wọ̀n. Lọ́nà ká lébù sẹ́yìn bẹ́yẹn, tó ò rí nǹkan kan ká mọ́ lọ́wọ́. Mo rí picture arábìnrin tí wọ́n nà tẹ lólógùdù lóní kan náà gbogbo ẹ̀ pápátá wọn máa bá mú jáde o náà gbogbo ọmọ káàárọ̀ oòjíire
kí ni Lady K ń sunkún lé lórí, kí ló ń ké fatafata sí, kí ni ń palẹ́kún, kí ló dé tó fi ń ké bí ẹni tán fata rẹ̀ ń fùrọ̀. ṣéfẹ́ àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí ni ó ní ni àbí ṣe owó ẹ̀ tó gbà? bọ́ bá jẹ́fẹ́ àwọn ọ̀nà kan wà tán fi máa ń yanjú nǹkan, kí wá ló ń pariwo sí gan. now gẹ́gẹ́ bí àlàyé tí mo ń ṣe bọ̀, ibi tí Lady K ti sọ àwọn ọ̀rọ̀ tó sọ yìí, àwọn wákàtí tó fi sọ̀rọ̀ ń bẹ pọ̀, mí lé wákàtí méjì àgè pépèpé, ṣùgbọ́n níwọ̀nba àgbà tí ò yé nǹkan tó sọ tó yé mi tí mo sì mọ̀ dáadáa, mo nígbàgbọ́ pé ilẹ̀ tó tójú ẹni sú ni òkun rẹ̀ ò nira láti rìn. àwọn kan lọ bá Lady K lórí tí wọ́n rò pé kò tẹ́ àwọn lọ́rùn torí pé wọ́n fẹ́ jalè wọn ò ró lè jà. gbogbo alámọ̀ wípé àwọn ìlú kan bẹ tí wọ́n ní oko tá à ń pè ní reserve. Ondo, ìpínlẹ̀ Ondo ní reserve tiwọn, ìpínlẹ̀ Èkìtì ní reserve tiwọn, ìpínlẹ̀ Ẹdó ní reserve tiwọn, ìpínlẹ̀ Ògùn níjẹ̀bú, àwọn Ìjẹ̀bú ní reserve, ìpínlẹ̀ Ọ̀ṣun ní reserve, mi mọ́tò yọ. torí pé ọ̀dàn àti pápá ńlọ́pọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, wọn gbogbo ara ní reserve. bí wọ́n bá wá ní n tá ń pè ní reserve náà ṣá, ó náà níbi tíjọba fi ilẹ̀ tàbí táwọn ìlú kan fi ilẹ̀ pé tó bá di lọ́jọ́ iwájú àwọn ò rí lò fún nǹkan. ẹ rí i pé wọ́n máa ń gba aṣọ́gbó lásìkò gbà kan, àwọn aṣọ́gbó ìjọba ni wọ́n ń ṣiṣẹ́ fún, àwọn ìjọba ni máa ń lò wọ́n, àwọn aṣọ́gbó yìí ni máa ń yínú gbó reserve káàkiri. kì í sẹ́nìkan kò ṣe nǹkan kan bẹ́ẹ̀ o, sẹ́nìkan kò kọ́lé bẹ́ẹ̀ o, sẹ́nìkan kò mọ dáko ń bẹ̀. àwọn aṣọ́gbó yìí ló jẹ́ pé bẹ́ẹ̀ bá lọ fẹ́ lọ ṣọdẹ nígbó reserve, wọ́n gbà pé gbó ìjọba ni igbó ọba ni iná ń pè ní igbó ọba. ẹ gbàwé tẹ́ bá fẹ́ lọ ṣọdẹ ń bẹ̀, ẹ gbàwé láwọn ìlú kọ̀ọ̀kan reserve yìí ni àwọn tó fẹ́ dáko ni wọ́n máa ń lọ náà sọ pé wọ́n lọ mọ́kò ń bẹ̀, wọ́n lọ mọ́kò ń bẹ̀, wọ́n lọ mọ́kò ń bẹ̀. fún gbogbo ẹni tó bá wà láyé ká fẹ̀ yọ mọ̀ pé tí wọ́n pè ní oko fẹ̀ ọ̀pọ̀ gan. oko fẹ̀ ni gbogbo wa ìgbọ́njú sí. bàbá ti kó ọ̀bọ tí a máa ń pòwe kan gbà kan pé mo dá sásá ara oko ìyá ní fi jẹ wọ́n lárùbíìdì, arùbíìdì láti máa ń wọ mọ́tò oko bàbá ti bá ti dájí lọ. nígbà láyé ìgbà tá a máa ń lọ sóko àsìkò ọkọ̀ jágini tí wọ́n máa ń to tán máa ń gbé pákó mẹ́ta sí i tí ó dàbí bẹ́ǹṣì, wọ́n ó gbé kan síbí, wọ́n ó gbé kan sáàrin, wọ́n ó gbé kan síbí, tá a jókòó ń dojúkojú. tí mọ́tò wọn máa fì báyìí tẹ́wọ̀n ọkùnrin rọra bàbá ọlọ́kọ̀ díẹ̀ tá a máa fì bẹ́ẹ̀ ìdájí là lọ láwọ́kọ̀ oko fẹ̀ látọ̀dọ̀ wa. àwọn kan bá yẹ kó kà wọlé, àwọn tí bá ń lọ àrà kí lóye àrà ó sà lọ bẹ́ẹ̀. àwa kan gbòsì àrà wọlé, àwa tá a bá ń lọ sósì, tá à ń lọ kéré, tá à ń lọ kámbù, tá à ń lọ omi, tá à ń lọ ìpọnrin, tá à ń lọ òbútù, tá à ń lọ àrà Joshua, tá à ń lọ àrà Hausa náà, tá a sì lọ àrà kílóye. wọn a máa tọ́ bẹ́ẹ̀ láyé ìgbà náà. lára àwọn rìsáàfù yìí òun náà ni Ile-Ife tún ti bẹ̀rẹ̀ sí ní tàwọn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n láǹfààní àti ra mọ́kò ń bẹ̀ nítorí pé ọkọ̀ tó lọ mọ́kò l'Ondo láwọn ìjọba ìpínlẹ̀ Ondo ti gbà lọ́wọ́ wọn kó láwọn èèyàn bẹ́ẹ̀. nbólókò kan tẹ́mi náà bá wọn lọ́ngbà náà lólókè méjì láká tó dólókè méjì tá a bá ti kọjá àdàrè síwájú. a ti lo oko ní Búròwò, a ti lo Àṣẹwélé, a ti lo Omefọ́n, a ti lọ Gbógi nípínlẹ̀ Ẹdó, a ti lọ Há, a ti lọ Ọ̀kadà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, a ti lọ oko J4 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ló la fẹ́ kà nínú Eyín Adépèlé tínú ọrún tòde ọ̀dọ́. ìkànnú ẹ̀ ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ tó ń tà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ẹni tó ro gbéṣẹ́ fún Lady K wọ́n dáko ẹ̀ láìpẹ́ if care is not taken. eléyìí tí fẹ̀ wá ń tà yìí Ológùdù tìlú Ògùdù ní Ile-Ife fi ṣàkóso, ó wà nínú àwọn kọmitì, nínú àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti ṣàkóso bẹ̀, ṣàkóso títà ẹ̀. Ológùdù ọjà Yorùbá, Ológùdù olú jìbìtì, torí gẹ́gẹ́ bí nǹkan tó sọ wípé àwọn tán fẹ́ jẹ̀jẹ̀kújẹ ìjẹkújẹ kọ́. Ile-Ife ló nílẹ̀ wọn, Ile-Ife ló tó fáwọn tó ní interest nínú ẹ̀ tó fẹ́ dáko.
dandan sì ni kí wọ́n san ìfọ̀ fún Ile-Ife ń tẹ́ ń pè ní sakọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ dandan ni kí wọ́n mú nǹkan kan máa mú nǹkan kan wá sí Ile-Ife gbogbo kíbi tẹ́ ẹ bá ti lóko bí wọ́n ṣe máa ń ṣe nù yàtọ̀ sẹ́yìn ọmọ Èkó ẹ̀yin ọmọ jẹ́nsì ìbílẹ̀ làwa ìbílẹ̀ làwọn eléyìí ìbílẹ̀ pọ́nrán làwa ó ràn án lọ́wọ́ jẹ́ kójú wa ó tólẹ̀ nínú iṣẹ́ tá a yàn láàyò kì í ṣe bí ìgbà téèyàn bá ń rí omi lórí gààrí téèyàn ń bá káàkiri. now níbi tí Ológùdù jẹ́ kan nú àwọn ìgbìmọ̀ tàbí ká pé Ológùdù ní alága ìgbìmọ̀ àwọn tí ń to oko ń bẹ̀ ẹnìkan wá ń bẹ tó lóun fẹ́ moko now onítọ̀hún lòun fẹ́ mú 100 acres tàbí 100 hectares wọ́n lọ wọn kó fún ṣé mọ̀ wípé bá a bá ta tààtọ̀ ní fi dẹran àpadànù ní dẹran onídìí láyé àtijọ́ ńgbà tán bá fẹ́ moko àbí tọ́ tí èèyàn kan bá fẹ́ fún ọ lóko wọ́n á ní omókùtà kọ́ ọ sọ ibi tó bá ti dé ló moko dé ńgbà tó yá ló di olókùn okùn náà fi wọ́n okùn yẹn wọ́n ti ní sáìsì ẹ̀ wọ́n lóòró wọ́n níbù bọ́ bá wá jẹ́ okùn kan lágbára rẹ̀ ká ẹyọ kan ló mú bágbára rẹ̀ bá ká okùn méjì ó mú méjì ẹni tágbára rẹ̀ ká mẹ́ta ẹni tágbára rẹ̀ ká mẹ́rin tó ká jù bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ wípé àwọn àgbẹ̀ tí ń dáko ìkórè wọn kì í bára mu bọ́ bá dòpin ọdún bí ẹnìkan ti ń kápò kòkó kan lèèyàn kó ti mọ ká méjì lẹ́nì kó ti mọ ká mẹ́ta lẹ́nì kó ti mọ ká márùn lẹ́nì kó ti mọ fi àpò 40 tì lẹ́ẹ̀dẹ̀ bágbára kálukú bá ṣe gbé sí oko sí rẹ̀ àwọn kan sì mọ gbóní sí ọdún bọ́n bá ṣe rówó ṣiṣẹ́ ọ̀hún sí náà lè rí rẹ̀ yóò ṣe máa ń pọ̀ sí. ẹni yìí tọ́rọ̀ bá dé ojú ẹ̀ tó bá jẹ mọ́ ká dárúkọ wọn ń fẹ́ dárúkọ kálukú for now tó bá dójú ẹ̀ tó bá débi tá ti dárúkọ I will mention their names. wọ́n tó kó fóńtọ̀ 100 hectares ló ló ń fẹ́ mú ńgbà tí wọ́n wà tún oko wọn náà wá rí i pé 310 hectares ńlonítọ̀ mú fún rẹ̀ láti 100 ó dé 300 hectares àwọn ìgbìmọ̀ dẹ̀ lọ bá àwọn ìgbìmọ̀ tó ga jù wọ́n lọ báyìí kàṣá báyìí káwòdì Ile-Ife ní kí wọ́n tún fún onítọ̀ ní 50 hectares sí kó jẹ́ 150 hectares wọ́n dẹ̀ jọ 160 kúrò níbẹ̀ ṣé ẹ mọ̀ pé ní èsù sí òní mọ̀ bọ̀rọ̀ bọ́lá ya 16 tẹ́lẹ̀ yóò tún fẹ́ gba tó níyàwó kan ọ̀kánjọ́ lè ojú kòkòrò ẹlòmíì ìní máa ń jẹ́ kí wọ́n mú tẹni ẹlẹ́ni mọ́ tiwọn ńgbà tí wọn ò ní gbàgbọ́ nínú àtẹ́lẹwọ́ wọn wọ́n gbàgbé ìbùkún wọ́n gbàgbé pé kìràkìtà ọ̀dọ́là pé ìbùkún Ọlọ́run ní mu ní láìsí làálàá tó pọ̀ mẹ́ òǹtọ̀ ni wọ́n gba 160 hectares kúrò lọ́wọ́ ẹ̀ àbí out of 310 wọ́n yọ̀ǹda 150 fún 100 gangan ló ń fẹ́ rà wọ́n fún lánàá 50 pẹ̀lú ẹ̀ ẹni ọ̀hún nìkan náà ni ń sunkún káàkiri o ńlọ́lọ́ bí oníṣẹ́ lọ́wọ́ ẹ̀ lọ́lọ́ gbéṣẹ́ fáwọn ńlédìké ń sunkún káàkiri pé wọ́n lé àwọn èèyàn kúrò lóko majority èèyàn ló wà lóko pé àwọn kan ń bára wọn jà lọ́nà oko sólógùdù ń bẹ́ẹ̀ ni sáwọn tí ń lọ sódò sí wọn ìbára wọn jà ni sáwọn tí ń lo oko sí wọn ìbára wọn jà ni kí ló kan tó Ológùdù kí ló kan tó Ọọ̀ni tìlẹ̀-Ifẹ̀ lédìké bá ń sunkún káàkiri o pé àwọn Ológùdù wọ́n ń gboko lọ́wọ́ àwọn tí wọ́n ti tán ti lóko mí wá ọ̀tọ̀ tún níbẹ̀ ń oko mi ṣùgbọ́n torí pé màá lo fọ́tò ẹnìkan tí wọ́n gboko lọ́wọ́ tiẹ̀ tó náà mú kéèsì wá sọ́dọ̀ lédìké tí lédìké ó jẹ́ kó wọ́n sọ̀rọ̀ torí pé ó rí ní èrè pé àwọn kan ni wọ́n gbéṣẹ́ fún àwọn tó gbéṣẹ́ fún sì ti rojọ́ fún another case ni o kò jẹ́ mọ́ ti bi tí Ológùdù wà o oh my god àkàndá ọ̀rọ̀ Awikoko àjàó ọ̀rọ̀ Awikoko aṣọ lójú ọlọ́rọ̀ ẹ sọ fún dárúdáró yìí pé kó sọ́ra o kó má bàa sí arúdá o lédìké kí náà yànnàyàn rẹ ó sọ́ra kó má bàa sí yànnà kó má bàa nẹni ọba ìwọ̀nba níyàn gbóná mọ́ láì sọ̀ka
wà very very careful lórí ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ tó mẹ́nu lé. ṣùgbọ́n Ológùdù tẹ́ fẹ́ fà wálẹ̀ tẹ́ wá fẹ́ ti bí Ológùdù fa Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ wálẹ̀ àwa ò ní gbà fún yín. ikú tí ó pajá ní fáyín mú ẹkùn tí wọ́n ní kọ́ lọ rí mú wá láàyè kó wá fi borí ọ̀fọ́n yín nìkan. mò ń padà bọ̀ o gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe èmi ọ̀bọ̀ pín ní sọ̀rí ìsọ̀rí wọn bọ̀ ṣẹ ń bọ̀ gé láwẹ́láwẹ́ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ọmọ Ilé-Ifẹ̀ àsìkò rèé o korun ní ó ń dò yìí ká ni bó bá lálámọ̀ràn gèrè àbó létí tán fi gbọ́rọ̀ because yóò fi ọ́ lògbòlògbò èmi Àkàndá ọ̀rọ̀ Awikoko ló promise ẹ bẹ́ẹ̀ yóò fi ọ́ lògbòlògbò mi ní sọ pé máa drag fódìdí oṣù kan àjọ drag ara fódìdí oṣù kan gbogbo àwọn ẹ̀rí tó ní lọ́mọ kóòtà gbogbo àwọn tó wọ accuse pé wọ́n ṣe gbé òkùnkùn máa pick gbogbo wọn jáde fún ẹ ibi tó ní wọ́n ní sẹ́ẹ̀lì ńbẹ̀ máa fàwọnà gbogbo ẹ̀ hàn ọ́ are you getting me ọmọ wípé ẹran tá a fà tí ò tètè já lẹ́nu wọ́n ń pè náà. mo nígbàgbọ́ pé ẹ gbọ́ bí Awikoko sí yànnà kìíní ọ̀hún tó bẹ̀rẹ̀ látòrí ẹni tí wọ́n pa nípa bí wọ́n ṣe wá sọ́dọ̀ Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ nígbà tán fẹ́ gba Yorùbá nation ó lóun sọ fún un nígbà náà wípé bàbá fẹ́ gba kínní yìí kì í sọ̀rọ̀ agídí ọlọ́nà tá a gbé gbà tó jẹ́ ṣe pé Yorùbá nation yìí yóò di tiwa ó ní n tóun sọ ńgbà náà táwọn èèyàn làwọn ò gbà ó ní sàn ti wá gba Yorùbá nation náà báyìí ó ní ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ó náà ní ejò fi gun àgbọn o ó wá ń sọ fún Lady K wípé kó jáwọ́ lórí ìtọ́ra wọlé yìí pé àfà ìjáwọlé rẹ̀ wípé yóò yọkún mú ó ní yóò sáré kàbàkàbà ó ní ohun tí ó tẹ̀yìn ẹ̀yọ fún Lady K ò ní dáa ó ní bí Lady K bá wá sọ pé òun ò ní wá sórílẹ̀-èdè Nàìjíríà tó ní pé òun ó dúró sí Canada tó wà òun ó sì máa tàfà sáwọn lọ́balọ́ba nílẹ̀ Nàìjíríà àbí láti máa ba orúkọ Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ jẹ́ àbí láti ba orúkọ Ológùdù jẹ́ olóò náà máa tátán fún un ni o ó ní kọ́ra sí pé gbogbo náà ló ní àtúbọ̀tán ó ní gbogbo ń tọ́ra wọlé yìí yóò padà jẹ̀bi lórí ẹ̀ ni ẹ wò ó òun lẹ ti gbọ́ òun o tọ́ bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́ ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ sójú ẹ̀yà bẹ̀yìn ni o ẹ̀jẹ̀ á bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà sì jọ́rẹ́ wa ẹ má gbàgbé láti tẹ aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò kíni tí ẹ wà náà ní Yorùbá Parapọ̀ TV ẹ wò ẹ̀jẹ̀ á ṣe àìsàn òun ẹ̀jẹ̀ á pín kálẹ̀ torí pé àwọn lọ́balọ́ba wa nílẹ̀ Yorùbá ṣe pàtàkì pọ̀ tọ́ ẹ̀jẹ̀ á pín kínní ọ̀hún gbọ́dọ̀ àwọn lọ́balọ́ba àwọn lóyè àwọn tó ń talẹ̀ àìtọ́ àwọn tó ń talẹ̀ tó tọ́ ọmọ Yorùbá lẹ́ka ẹ̀ka èyí tó wà nílé àtàwọn tó wà ní diaspora ẹ̀jẹ̀ á pín dọ́dọ̀ wọn o kó wá ní jù báyìí lọ táyì labalabi tá a wà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ni búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.